brother mi Okolomo, I will advise you to tell them to stop. Láti dá sọ̀rọ̀ ẹ. Ó rí pé mi ò ní sọ, ó mọ̀ pé mo mọ̀ much nípa kíní. But àwo àgbà wo ni wà gbọ́dọ̀ bá wo jẹ́. Nínú àwọn mẹ́rin tí Ìyá Kẹsẹ̀ ti post pé àwọn tí Kudi ti fẹ́rẹ̀, èèyàn kan ti pè mí nínú wọn. Mo dẹ̀ mọ̀ nǹkan tó sọ fún mi. Mi mọ̀ bí wẹ́ẹ̀ ṣe standard sí o. Okolomo. Gbogbo kíní tí ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ fi hàn bí tó ti fọ́ lórí. Tó fi hàn gbogbo máàkì tó fi hàn yẹn. Okolomo tó bá padà gbé lọ. Wọ́n máa tún ẹjọ́ yẹn refresh ni, and you know I know what I'm saying. Ó mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Tí wọ́n bá ti rí proof bí tí woman fi fi orí ẹ̀ tó là báyìí. Tó lọ lò bóyá Mẹ́kà ní àbí Saudi iye nǹkan mi. Woman ẹ̀ gangan fúnra rẹ̀ tó bá gbé kíní ó máa tún ẹjọ́ yẹn refresh ni. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń fi ojú re wo Ìyá Kẹsẹ̀ tì. Woman tó ń pè ní Ilimo Isiaq yẹn. Èṣù níyà yẹn o. Mi ò ní stop láti máa dárúkọ Ìyá Kẹsẹ̀ tì. Torí òun náà máa ń ta sí mi gan. Ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin yẹn bá mi gbọ́ o. Mo kàn máa ṣe kíní short ni, mi ní time púpọ̀ mo fọlọ́run búra. Bó ṣe ń lọ yẹn, àwọn big sister mi l'Amẹ́ríkà, àwọn big brother mi, àwọn tá a jọ jọ̀rẹ́, wọ́n pè mí wọ́n ní Ààrẹ Almaroof. Why tó ṣe dá sọ̀rọ̀ yìí? Mo lọ́rọ̀ wo nìyẹn o. Èmi ò dẹ̀ mọ̀ lóòótọ́. Nọ́tọ̀ tìgbà tó send the link sí mi. Mo ṣe á mọ̀ pé yes, mo gbọ́dọ̀ dá sí. Ẹ rí pé mo ti erase talking to Sakiru. Mo ti erase talking to pé nǹkan tó bá jọ mọ́. But èmi ò ní lajú sílẹ̀ káyé bọ̀bọ́ yẹn bàjẹ́. Ayé ò ní bàjẹ́ o. Òun lè yin ilé, èèyàn gbé l'Amẹ́ríkà. Àbọ̀ ń gbé Nàìjíríà, èèyàn ò ní pé kó má ṣoríire o. Mo fẹ́ kẹ́ mú yẹn dání. Ìyá Kẹsẹ̀ tì. Tó bá jẹ́ àbúrò ẹni Sakiru Okolomo tí gbogbo ayé mọ̀ sí. Ṣé nǹkan tó ń ṣe yìí ló máa ṣe? Sakiru, Ìyá Kẹsẹ̀ tì dẹ̀ fẹ́ ba yí ẹ jẹ́. Ó dẹ̀ ń fọ́lù ẹ̀. Sakiru, ìwọ gangan fúnra rẹ̀, mi mọ̀ asagafura fún Rahim. Níbo ni Ìyá Kẹsẹ̀ tì ti rí information tó ń post síta? Ẹ jẹ́ ní sùúrù. Kò yẹ kí n dá sọ̀rọ̀ yìí rárá. Because mo mọ̀ pé máa padà gba àbùkù lórí ẹ̀ ni. Mo mọ̀ pé possible kó bú mi. Mo mọ̀ pé possible kó wo show yìí. Mo mọ̀ pé possible kó pè mí. Ó dẹ̀ possible kó kí mi pé mo ṣe. Ìkànnù méjèèjì yẹn ni pé bí mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn á mú kan bẹ̀. Now, ìjà èèyàn mọ ìdí tí mo fi fẹ́ dá sọ̀rọ̀ yìí. Tẹ́ bá ti gbọ́ ìdí tí mo fẹ́ dá sọ̀rọ̀ yìí. Gbogbo ẹni tó bá máa fi bad comment ńlẹ̀ tó bá jẹ́ olólùfẹ́ Sakiru àbọ̀ olólùfẹ́ Ìyá Kẹsẹ̀ tì nínú gúrùpù mi yìí. Ẹ kọ́kọ́ foríjì mi ná. Kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ tẹnu mi. Kẹ́ ẹ tó sọ̀rọ̀. Àkéré inú ayé o. Tí bá bu kíní yẹn sìn mi ti rántí mọ́. A máa ti tọ́dún mẹ́wàá. Or 7 years ṣá tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú àwọn èèyàn pè mí. Tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ. Èmi ni Sakiru Okolomo ló fi ṣe chairman jókòó kó chairman jọ yẹn Olúọmọ ni Olúọmọ àjọ jókòó ni as a chairman tí Sakiru fi mi ṣe ó pọ́n mi lé tí bá wá rí nǹkan tó fẹ́ disturb Sakiru mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí tí bá rí bí marriage wọn ṣe fẹ́ lọ mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bá àwọn àfáà ṣe sọ ìwọ tó bá jókòó níjọ́ tó ń ṣe ìyàwó tó bá rí nǹkan tó bá fẹ́ dalé yẹn rú jáde kó sọ̀rọ̀ ó lọ́rọ̀ tèmi èmi ni chairman tí Sakiru tó fi jókòó Okolomo lọ́jọ́ náà mọ́tò tó rà fúyàwó ẹ̀ olórí burúkú ni dání olórí burúkú ni ẹ torí kò lè yí ẹ mo máa tó block ẹ mọ́tò tó rà fúyàwó ẹ̀ tó fi present ìyàwó ẹ̀ níjọ́ yẹn sórí wọ́n tó lórí burúkú ni mí yẹn olórí burúkú yẹn ló máa ṣe ìran dírun ẹ pẹ̀lú dátà tó yá tó tí gbọ́rọ̀ tó ti pè mí lórí burúkú kò ní yẹ ìran dírun ẹ ẹ̀yin èèyàn ẹ bá mi ṣe ìpè fún this guy tó pè ní kìnnì kan yìí
ó dáná moi azi kíní kan Olúwa ṣe kíní kan kò lórúkọ ẹ bá mi búlé pé olórí burúkú nìyàn ẹ tó bá dé ìwé dáadáa ò tó nǹkan kan ò tó nǹkan tó ń gbà ní sísì ò tí ìgbọ́rọ̀ ò tí pè yálà yẹ gbogbo nǹkan tó bá tara ẹ bọ́ta kò ní yẹ torí mi ìdárúkọ ẹ mi ìdẹ̀mọ̀ yá ẹ rí ò ní ṣe oríire pẹ̀lú èdè tó pè yẹn ayé ẹ máa bàjẹ́ ni màá post picture ẹ màá gbé ẹṣẹ́ pé mò ń bọ̀ lórí ẹ ò mọ Ṣákírù tó mi bẹ́ẹ̀ ni tó bá jẹ́ òun ló ń support torí mi ìtì ìbu o ó dẹ̀ súnmọ́ ya kẹsẹ̀ tó mi ìwọ lórí burúkú yìí mi ìtì ìbu ẹjọ́ mi ní block ẹ o mi ní block ẹ because máa jẹ́ kó wo kíní yẹn tán máa jẹ́ kó wo tán èmi ní Ṣákírù pé jókòó ní ọjọ́ náà ìdí tí mo fi dá sọ̀rọ̀ yìí ni pé mo rí pé ó ń fò káàkiri táwọn oríṣiríṣi ń gbé ìyá kẹsẹ̀tì náà bọ́ta ó jáde ó ń bú uma tí òun àti wọn jọ ní problem èwo nínú ẹ̀yin wèrè tẹ́ ń dá sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ bóyá máa parí ìjà wọn bọ́kọ́lọ́mọ́ my advice to you because mi bọ́bí láti wá bú ẹ èwo ni mo ṣe sọ síwájú pé èmi ni tí Ṣákírù fi ṣe chairman lọ́jọ́ náà ó pọ́n mi léni mi ìdẹ̀ ní jẹ́ kí nǹkan bàjẹ́ lójú àwa tá a jókòó àwa gangan dàbí ìránṣẹ́ Ọlọ́run torí tí èèyàn bá wòyàn sùsù tó wù pé ààrẹ ni mo máa pè pé kó wá jọ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ mo kí ni ṣe rí kíní yìí Allahu Akbar ọkọlọmọ mo máa gbà ẹ́ níyànjú kó lọ withdraw àwọn dọ́ọ̀gì tó ń jáde fún Alhaja Kudi tó bá pé mistake ni fine tí ó bá ṣe mistake is for you ó bọ́ síbí ó pè mí ó ní olórí burúkú ni wọ ààrẹ yìí that's not a mistake tó bá dẹ̀ jẹ́ mistake ni fine tí ó bá jẹ́ mistake kó bọ́ sọ́dọ̀ ẹ̀ à ń sọ nǹkan kí nǹkan má bàjẹ́ ẹ̀yin fẹ́ kó bàjẹ́ ó mọ kò sẹ́ni tó mọ Ṣákírù tó mi nínú gbogbo yín mo tún repeat ẹ̀ bí Ṣákírù Ọ̀kọ́lọ́mọ ṣe dé Maryland kò ṣẹ̀yìn Alájà àtẹ̀mí so wá tí mi ṣe ní sọ sí níjọ́ ìyàwó mo wà ń bẹ̀ kò ṣẹ̀yìn mi wá tí mi ṣe ní sọ sí níjọ́ ìyàwó èmi ni mo present mọ́tò wá tí mi ṣe ní sọ sí ìwọ tó bá ní mò ń sọ sọ̀rọ̀ yóò rí ẹ̀ ò pé ò rórí dáadáa Ọ̀kọ́lọ́mọ advice mi fún ẹ lọ sọ fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí kíní ẹ̀kọ́ lọ withdraw gbogbo post tó post kiri ìyá kẹsẹ̀ tí wọ́n ń post àwọn tí Alhaja Kudi ti fẹ́ rí ó ń post picture oní picture l'Amẹ́ríkà tí ó ṣe Nàìjíríà láwà even tó bá ti jẹ́ Nàìjíríà láwà this thing is not kò ṣiṣẹ́ bó ṣe lérò pé ó ṣiṣẹ́ mọ́ o ìlú òyìnbó tá a wà yìí ìwọ náà dẹ̀ mọ̀ Ọ̀kọ́lọ́mọ ó mọ òfin ìlú yìí pé ó ní agbára ju bó ṣe yẹ lọ sọ pé mo dákẹ́ ńgbà tó ti di pé èmi tó mọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho Olúọmọ ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ politics ló fi kọ́kọ́ bú mi kó tó di pé ìyàwó mi ní well this is okay ó tó gẹ́ tó bá lójú tì kò sírú ọ̀rọ̀ tèmi lè sọ fún ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n nílùú yìí tó yẹ kó bú mi nítorí pé ó fẹ́ gba star kìdẹ́ ṣe pé ò lówó lọ́wọ́ sórúkọ ló fẹ́ gbà ní àbélò ní Facebook fẹ́ fún ẹ kí ni yóò yé mi sórúkọ ló fẹ́ gbà ní Ọ̀kọ́lọ́mọ number 1 bí tí mo ti fẹ́ kó ṣàkíyèsí ìyá kẹsẹ̀ tí mú fọ́tò mi mọ̀ bóyá o lo send ẹ̀ sí o mi mọ̀ bí tó ti di o ìyá kẹsẹ̀ tí mú fọ́tò àwọn tí Alhaja Kudi ti déètì rí ó pòsì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì brother mi wọ́n ní àfẹsẹ̀kọ sódò ọ̀ní ń fà tá a bá wá kí méjèèjì bọ́ lẹ́kọ̀ọ́ ẹ má bu Ṣákírù o ẹ má bu I don't know ẹ ṣáà má bu nǹkan tẹ́mi mọ̀ nìyẹn ìbáìka ó ra káà fún èmi ni mo dẹ̀ present káà náà I don't want to know ìfẹ́ bá ń gbóná kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tọ́rọ̀ bá di wàhálà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tó ti yé yín now you don't mean to insult him o kò sọ̀rọ̀ ní òde mi ó wà okay ẹ má gbọ́ mi tí mo fi ní kẹ́ ní sùúrù kẹ́ tó máa búyàn
tó bá ti wá online torí pé wọ́n bẹ̀rẹ̀ show ẹ má fi nǹkan tẹ́ kọ́kọ́ gbọ́ kókò má fi abuse yẹn. You can't just come on somebody line kó má sọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ pé mi tó ń bá sọ èmi hàn ọ̀gbẹ́nu mi fálágbàfọ̀ gbogbo tí mo bá ní mo ti máa fi bẹ́ẹ̀ fà. báwo náà ṣe máa lo picture àwọn yẹn náà nínú àwọn yẹn nǹkan tí mo fi ń kìlọ̀ fún Ṣakiru èèyàn kan ti pè mí nínú àwọn tó dárúkọ yìí tó ní Alhaja Kudi fi ẹjọ́ tó lọ lọ́hùn obìnrin tó bá gbà bá lé ń di ẹ̀ so bìlí pé kò ní fẹ́ ẹ̀ kankan ni kódà kó jẹ́ olùgbà bá lé ẹ̀ gan tí ò bá ti wọlé ó lè fẹ́ anybody but now those people can sue him. ó náà mo sọ èèyàn kan ti pè mí nínú wọn láàárọ̀ yìí ṣé o pé Alhaja ó sọ pé Alhaji àbúrò ẹni bọ̀bọ̀ yìí dá sí a ti kúrò lórí ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ tó àti ẹ̀fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ èmi ni mo ní right láti sọ̀rọ̀ lórí ẹ̀ so if anybody come tó bá sọ̀rọ̀ lórí internet ẹ̀ parọ́ ni àmọ́bọ̀ yẹn live kò sẹ́ni tí kò jà ìyàwó mi rèé bí iṣẹ́ mi àti òun jà ni ṣé must ni láwàgbà ṣé must ni kí a gbé ọ̀rọ̀ ẹbí wa wá sórí internet Ọkọlọmọ, I don't want to insult you and I'm not going to insult you. But the only thing I'm going to do for you is give you advice. Advice tí lè máa fún ẹ tí ò ní yọ ẹlẹ́nu ni máa fún ẹ. Ẹ má bínú inú mọ́tò tí ń gbóná mi ìfẹ́ tí bá ti jókòó máa pẹ́. Ó ti tutù àmì. Ṣé wá rí gbogbo scenario tó ṣẹlẹ̀ yìí? Scenario yìí kò kọjá àwọn tí wọ́n bẹ́ẹ̀ fi wọ́n fi síná. Láì tí ìmọ̀ ọ̀bẹ tó máa fi àmì wọ́n fi báwọn ni wọ́n ṣàpòwé yẹn bákan. Brother mi Ọkọlọmọ, I will advise you to tell them to stop láti dá sọ̀rọ̀ ẹ̀. Ó rí pé mi ò ní sọ, ó mọ̀ pé mo mọ̀ much nípa kíní. But àwo àgbà wo ni wà gbọ́dọ̀ bá wo jẹ́. Nínú àwọn mẹ́rin tí ìyá kẹsẹ̀ ti post pé àwọn tí Kudi ti fẹ́ rè, èèyàn kan ti pè mí nínú wọn. Mo dẹ̀ mọ̀ nǹkan tó sọ fún mi. Mi mọ̀ bí wẹ́ẹ̀ ṣe standard sí o. Ọkọlọmọ. Gbogbo kíní tí ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ fi hàn bí tó ti fọ́ lórí. Tó fi hàn gbogbo máàkì tó fi hàn yẹn. Ọkọlọmọ tó bá padà gbé lọ. Wọ́n máa tún ẹjọ́ yẹn refresh ni and you know I know what I'm saying. Ó mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Tí wọ́n bá ti rí proof bí tí woman ẹ fi orí ẹ̀ tó là báyìí. Tó lọ lò bóyá Mẹ́kà ní àbí Saudi iye kan mi. Woman ẹ gangan fúnra rẹ̀. Tó bá gbé kíní ó máa tún ẹjọ́ yẹn refresh ni. Kò sí tọkọtìyàwó tí kò kí ń jà normal ni. Ó máa lè fẹ́ anybody wọ́n náà máa sọ ní àwọn tó fẹ́ kó tó máa fẹ́. Why tell lọ pick picture àwọn tó fẹ́ ibẹ̀ yẹn gangan ni problem mi. Wàláhì gbogbo yòókù mi ìdá sí. Why tó jẹ́ pé picture àwọn tí ọ̀kan tí wọ́n máa ń lọ fẹ́ rí. Ó ní somebody send it to Ìyá Kẹsẹ̀. Mi ì lè sọ pé wọ́n ní o. Mi ì dẹ̀ lè sọ pé wọ́n kọ́ o. Wá wo gbogbo voice message ẹ jáde. Brother mi kò yẹ kó rí bẹ́ẹ̀ o. O ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí náà o. O dẹ̀ mọ̀ lọ Amẹ́ríkà o. O mọ̀ pé tó bá pè é tó bá ń bèrè kan lọ́yẹ̀ tó bá parọ́ wọ́n mọ̀ lójú ẹsẹ̀ o. Ṣó dáa. Kó wá ṣe débi pé wọ́n lọ bàwé ẹ̀jẹ̀ tó dẹ̀ ti láwọn ọmọ ń bíbà. Ṣó dáa. Ìyá Kẹsẹ̀ tó lórí burúkú woman yìí límọ̀ yẹn. Ṣé tí límọ̀ bá ní irú ẹ̀ ìyá tó pé àwọn ọmọ ẹ̀gọ́ ti kọ́. Ó ní wọ́n ń lẹ̀ mọ́. Àwọn tá a jẹ́ brother ń bíbà tó lè pè pé ààrẹ ẹ bá mi dá sọ̀rọ̀ ẹ bá mi pè Kudi. Nígbà tó ti bú èmi náà ò ní lè pè mí. Because ó ti bú mi, ó ti bú ìyàwó mi, ó ti fi wá pa nítorí ọ̀rọ̀ Yorùbá Nation, Sunday Igboho, Olúọmọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ó ti bú wa. Ó rí pé later I just keep quiet. Sorry, you can't be insulting people like that. But nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó mọ̀ lẹ́ni tí ma fi ń ṣòwe fún ẹni pé ṣó rántí pé àwọn ọmọ tó bí yẹn obìnrin ni wọ́n. Àwọn yẹn dẹ̀ wà nínú ìlú yìí. Àwọn yìí dẹ̀ máa lọ́kọ. Ẹni tó bá máa fẹ́ ọmọ tèmi tó bá gbé ṣòmù wá ní kọlọ wà ní daddy mi is content creator ọmọ mi máa ń wà ń bẹ̀ tí bá ń sọ̀rọ̀. That's why I mind my speech when I'm talking. Kódà kí kọ́ máa sí mbẹ̀ gan wọ́n máa gbọ́. Ìkọ́nú wọn sùn ni ó dẹ̀ ti mọ̀ páláriwo ni bàbá òun. Èmi ò mọ̀ bẹ́ẹ̀ yọ sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ mi ìmọ̀ bedroom voice mi ní. Ṣó ti yé yín mi ìmọ̀ ṣe.
àwọn tó ń jáde láti Germany láti London mi ìrántí àwọn yòókù mi ìrántí orúkọ ẹ tó bá mọ̀ kó bá mi fi sí ẹjọ́ tó lọ́n kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí kí ni nǹkan tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ pẹ̀lú ìyàwó ẹ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ yín o Ṣakiru ló gbéyàwó ẹ̀ lé gbogbo yín lọ́wọ́ lẹ fi ń dá sí ṣé must ni kó jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì náà ti máa bá dá wò náà ti máa bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ gbé sí ayé ẹ̀ tí mo mọ̀ pé Facebook kò lè fún wọn lè fún ẹ $1,000 rí lóṣù yàtọ̀ sówó tó ń pa èmi mọ̀ náà mo mọṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tó bá jáde oníye tó máa pa àwọn náà ti ṣe rí. brọ́dà mi PNP náà gbé tiẹ̀ ó sọ ṣé dandan ni kọ́ dá sí òun tiẹ̀ ń sọ òun analyze ẹni ìyá kẹsẹ̀ tí nǹkan tí ìyá kẹsẹ̀ ti ṣe yẹn tó o bá ní kọ́ lọ mú wálẹ̀ ọ̀kan lọ́mọ má ní mi sọ fún ẹ o ilé ìbò kan wá advice ẹni èmi àti ìyàwó mi ń jánu lé dáadáa nǹkan ẹyọkan tí mi ní ẹ̀bà ṣe láyé yìí tí àwọn ọmọ mi tó jẹ́ ọmọ ìpóbìnrin ní gbogbo ọmọ tèmi náà tí àwọn ọmọ mi tó jẹ́ obìnrin máa ń sọ wá ní dad anytime any day even my boyfriend my husband lay his hand on me pé that's the final kí ló dé why are you beating the woman mi tẹ̀ ní dá sí yẹn ilé ẹjọ́ mọ̀ nǹkan tẹ́jọ́ púpọ̀ kí ló ṣẹlẹ̀ gangan èwo ni lúlù ṣé must ni kó lu ìyàwó ẹ ni nǹkan tí ò lè ṣẹlẹ̀ nìyẹn ìyàwó mi wà ń bì kò ní yín mú ọlọ́run ní jẹ́ kí n ṣe jọ irú ọ̀rọ̀ wo la fẹ́ fà tí máa fi gbówó ọwọ́ sókè ó wá lọ kó àwọn dàbí mo ṣe dà àwọn tí wọn jẹ́ nǹkan kan ní ayé wọ́n wá ń dá sọ̀rọ̀ wa àtìyàwó ẹ wo gbogbo voice tèmi kò gbọ́ rí la wá ń gbọ́ wọ́n wá ń tú gbogbo ẹ̀ jáde wọ́n wá sọ ẹ́ di the most wanted people on the internet ọ̀rọ̀ ẹ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣó ẹ dáadáa ó wá jẹ́ kọ́kọ́ sí láàrin irú èpè wo náà ti gbé fáwa irú èbú wo náà ti bú wa tá a bá ti sọ ẹ tí ò bá fẹ́ kì í ṣe dandan ọ̀rọ̀ tí mo sọ gangan kò ṣe gbogbo ẹ̀ ló máa believe ló máa gbà mí 100%. But you must believe me like 90%, like I said. Èmi ni mo jókòó as a chairman níjọ́ ìgbéyàwó Ṣakiru àti Kudi. So what tó bá máa mú mi kọ́kọ́ rorí ẹ̀ dáadáa kó tó bú mi. Kọ́kọ́ gbé brain ẹ̀ sí pé ṣé ààrẹ tó sọ̀rọ̀ ẹni tí mo lè bú ni. Mo repeat. Tí ò dẹ̀ ni kódà mo lè lọ wá picture ẹ̀ wá kí n post ẹ̀. Mo jókòó báyìí. Obìnrin kan láwa láàrin. Olúọmọ wà sí kẹta. À ń sọ̀rọ̀. Ajá sábà ẹ̀kọ́ ẹ̀kún sábà ajá ni onímọ́tò làwọn níwọ̀nba tí agbára tí wọ́n jẹ́ ọmọ ògbóró lèmi lọ́dọ̀ tèmi so ti yé èèyàn dẹ̀ mọ́ra in as much téèyàn bá ti bára èèyàn jẹ́ ajọ́jọ́ kò ní ìgbà tá à ń sọ̀rọ̀ mo mọ̀ ó mọ̀ mí ajá sábà ẹ̀kún sábà ajá lọ́jọ́ yẹn ni nígbà tó ní bẹ́ẹ̀ mi náà ò lè pè mí lóde kò rí mi rí kúrí náà nígbà tí a lówó lọ́wọ́ o a máa lówó lọ́wọ́ jura wa lọ a mọ̀yán o a máa mọ̀yàn jura wa lọ a níyàwó láyé a níyàwó jura wa lọ o a dẹ̀ ní girlfriend jura wa lọ kó máa yé gbogbo èèyàn lọ́gbọ́n èmi kò wá síbí láti wá bú Ṣakiru ju pé mo fẹ́ advice ẹ̀jẹ̀ má jẹ́ káwọn olórí burúkú kọ́bẹ̀ tọwọ́ bọ kínní ìdóbi pé o máa lọ rí nǹkan tí ò yẹ kó o rí he you know I'm telling you and I will continue saying it as your brother in United States tajọ́ ń gbé yìí. I will continue saying this to you. Nítorí pé àwọn tí dàbí mo ṣe dà kò sí kankan tó fẹ́ ṣe ju pé kó bá ọgbẹ́ jẹ́. Èmi Adékúnbí òun ló àwọn náà jọ mọ̀ túmọ̀ nǹkan tó fi fẹ́ra wọn o. Èmi ò ní dá sí yẹn. Ṣé rí pépà ń lu òyìnbó ní tọkọ-tìyàwó ọ̀nà méjì ló pín sí. Ọkùnrin ti torí pépà fẹ́ ìyàwó wọ́n dẹ̀ fẹ́ra wọn obìnrin ti torí pépà ló fi ń lọ́kọ wọ́n dẹ̀ fẹ́ra wọn àlísẹ́mi àti ẹ bá pàdé o lè má mọ̀ pé mo ní àbí mi ní aṣáàtìláwọn tó yẹ pé wọ́n pàdé ara wọn tó yẹ pé àwọn méjèèjì òjò níwèé ìgbà tọ́lọ̀ máa ṣe ọdún kan náà lọ́lọ́ fún wọn wèé and Ṣakiru before I turn this thing off kí tó pa ṣó yìí lọ ronú nǹkan tó ń ṣe dáadáa o
kó tó wá bọ́ta láti fẹ́ bú mi kọ́kọ́ ronú ọ̀rọ̀ yẹn dáadáa o ẹ̀gbọ́n yẹn ò mọ nǹkan tó sọ mo mọ̀ nínú àwọn èdè ẹni àwọn yẹn kẹ̀ nínú àwọn èdè ẹni bọ́ a jẹ́ nǹkan o èmi ò láṣìírí o bó sórí àwọn tí wọ́n gbé picture wọn jáde wọ́n ti contact èèyàn kan péré ló contact mi ní parọ́ tó bá ti ń di méjì tó bá ti ń di mẹ́ta àti nǹkan tó sọ èmi tún bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ní o àmọ́ táwọn yòókù tí ò mọ̀ mi ò bá gbé bẹ́ẹ̀ that is on you torí o ò lè cover ẹ̀ o ò lè sọ pé ìwọ kọ́ ló send ẹ̀ fúnjọba number one that is what United States and everybody in the world call defamation of character for you láti jẹ́ kí ìyá kẹsẹ̀ tí olórí burúkú yóò ṣì ìyá tó jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ àwọn ọmọ ẹ̀ ti kọ́ ó wá fẹ́ kí irú ìyá yẹn bá ayé ẹ̀ jẹ́ irú ìyá yẹn ó wá ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá mú píṣọ àwọn èèyàn tí ìyàwó ẹ̀ ti fẹ́ that is common sense àwọn tó ti fẹ́ sẹ́yìn kó tó fẹ́ ọ̀kọ́lọ́mọ mọ̀ pé ó máa yẹ òṣò níranu o èmi àti ẹ mọ̀ pé Kúdí òṣò níranu o oníranu obìnrin ló wà nílé ọkọ ló máa dú ẹlòmíì ṣé ń jọ́ tí wọ́n ti ń bá Kúdí sùn ṣó o gbọ́ pé ó máa ń fẹ́ ẹlòmíì àwa mọ̀ àmọ́ kó tó mọ̀ ó dẹ̀ ti pẹ́ nílùú yìí bọ́ lọ́wọ́ gbọ́ tí ò bá sí pé ó máa yẹn ò bímọ jọ́ torí Ọlọ́run ọ̀kan lọ́mọ kí ló fẹ́ wá dọ́dọ̀ ẹ̀ o tún wá fẹ́ help ẹ̀ sọ dìjà ó máa yẹ àkọ́dé tó kọ́ tó ń sọ táwa dẹ́ mọ́ o ọ̀kan lọ́mọ kò ń ṣerú nǹkan báyìí ló yẹ kó fi gbà o kò ń ṣerú nǹkan báyìí ló yẹ kó fi tọrẹ ó máa yí o àwọn ọmọ ẹ ti tójú bọ́ǹsì wọn ti lè bọ́ra wọn o brọ́dà mi mo fẹ́ kó ro ọ̀rọ̀ mi dáadáa kó tó bọ́ta bú mi o mo fẹ́ kó ro dáadáa o torí tó bá padà bọ́ta bú mi ó possible kó jẹ́ pé àwọn nǹkan tó fẹ́ padà gbọ́ ó máa gbọ́ o ọmọ olófa wàhálà o bọ̀ ọ̀kan lọ́mọ àwọn nǹkan ẹ̀kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ̀ sì ni pé remember when this woman was taking care of your children nígbà táwọn ọmọ yẹn ò tí mọ̀ yàtọ̀ ilé ayé àwọn ọmọ kéékèèké mi ìmẹ́ tó fún ya kẹsẹ̀ tí ó brother mi a ní máa ṣàwọn kí ní ẹ̀ tọ́ọ̀ṣì mi o kí ẹ̀ máa wá ọmọ ẹ̀gbín pọ̀ ń bẹ́ o mi ò lè blame Alhaja Kudi for anything o gbogbo nǹkan tí woman yẹn ní gbogbo nǹkan tí woman yẹn ní ló fi kẹ́ ẹ tán ó ṣe wọ ló yẹ kó ṣe nǹkan bẹ́ẹ̀ fún woman yìí tíjà bá tẹ̀ wá dé láàrin ìwọ àti ẹ̀ ìjà yóò gbọ́dọ̀ jọ́rọ̀ orí íńtánẹ́ẹ̀tì tíjà bá dé láàrin ìwọ àti láàrin ìwọ àti Alhaja Kudi Alhaji Sakiru Ọ̀kanlọ́mọ kò ń ṣe orí íńtánẹ́ẹ̀tì ló yẹ káwọn èèyàn ti bá yín parí ẹ̀ ìwọ náà mọ̀ pé mi àti ẹ mọ̀ nígbà táwọn ọmọ wa wà kéékèèké báyìí fi ọdún tó ti dé ìlú òyìnbó fi kún orí àwọn ọmọ yẹn ọdún yẹn fi kún orí àwọn ọmọ yẹn àwọn ti di adult ń sìn wọ́n ti tó ṣe lé ayé wọn wọ́n sọ bá ti pé 14-16 wọ́n lè dá dúró ńlé bọ̀ ọ̀nà tí gbà táwọn ọmọ yóò lè dá dúró o. rántí ìgbà táwọn ọmọ yóò lè dá dúró nulé o rántí ìgbà táwọn ọmọ yìí kéré o rántí ìgbà tí ìyá wọn kó wọn lẹ̀ tó lọ o lóòótọ́ ìyá wọn náà kò sọ pé òun ò gbọ́mọ bọ̀ tó ò lè fọ́mọ ẹ lẹ̀ brother mi àwọn nǹkan tí mo fẹ́ kó rántí nìyẹn o èmi I'm not coming here to abuse you or to say anything against you but anything tí bá ti ṣe tó dàbẹ̀ pé against ẹ rárá fi para ní o mi ìfọ́nbù mo mọ̀ pé o lè jáde o dẹ̀ lè má jáde. But Sakiru, you need to listen. Mi ní pè é. Torí tí n bá pè é. Possibility wà kó gbé mi sí recording. Possibility wà kó sọ̀rọ̀ tó dáa. Possibility wà kó against mi. But kó ẹyọ kan tí mo fẹ́ kó rántí. Ní pé why tó ṣe jẹ́ pé issue ìyàwó ẹ must you bring any of your family issue to internet? Gbogbo àgbáyé ló ti wá mọ̀ ṣé must ni ṣé mi àti ìyàwó mi ò ń jà ni
ṣé wàsá ni kéèyàn fẹ́ obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ wà bí ẹ jọ́ọ̀jì ẹ̀ àtẹ̀yin obìnrin tẹ́ wà bí a máa ń gbà fúnra wa ni ṣé wàsá ni kéèyàn fẹ́ obìnrin my wife she's right there 33 good years 33 good years ṣé rò pé wàsá ni kéèyàn fóbìnrin kéèyàn lò 33 good years àwọn kan ti lò jù wá lọ o àwọn kò tí lò tó wa tó fi dàrú o àwọn kò tí lò dájí 5 years tí ìgbéyàwó fi dàrú o ṣé bẹ́ẹ̀ làwọn obìnrin gbádùn tó ṣé bẹ́ẹ̀ lórí àwọn ọkùnrin pé tó ṣé bẹ́ẹ̀ ni wà sí wa ṣé tí àwọn mi ti ká mi bí tí mo ti ń yà ní fẹ́ sọ ni ṣé ibi tó ti ká mi bí tí mo ti ń gbà àwọn obìnrin mo fẹ́ sọ ni ṣó ti torí ẹ̀ fi mí lẹ̀ ni kò ti torí ẹ̀ fi mí lẹ̀ èmi mò ń rọ̀ǹgì ẹ̀ jù ó wà ń bí mi fi rójú ẹ̀ mo ti rọ̀ǹgì ẹ̀ láìmọye ìgbà tí bá ti bẹ nǹkan mi ó máa gbọ́ you know why mi lè pé Adéwọlé mi lè pé you know why because àwọn ọkùnrin asán lórí orí most ọkùnrin ò pé ète lóbìnrin ni o àwa la gbọ́n jù bọ́ ọpọlọ wa yẹn ète kékeré báyìí obìnrin máa dẹ̀ so gọ̀ọ̀dù nítorí obìnrin tó bá fẹ́ fiẹ́lẹ̀ lẹ́ni ó máa dú ẹ pa alẹ́ mọ́jú ẹ má bínú mi mọ bí ṣe lè bú ọ̀rọ̀ yẹn gbogbo the best food rẹ á ṣe fún ẹ lálẹ́jọ́ ìwà jẹ́ tó bá mọ̀ pé wáìnì ló láì ara wáìnì yẹn wá fúnra rẹ̀ wà á máa gbà kí ló ṣe máa jà á gbé ẹ bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí gbogbo style tó bá mọ̀ láyé ló máa ṣe fún ẹ ó bá lọ bí iṣẹ́ tó bá máa dé efele obìnrin ti lọ ó ti park mọ́tò tó máa kó ẹrù ti steady tó ti wà ní next street ó dẹ̀ ti mọ̀ pé ṣé ìlú most especially àwọn Amẹ́ríkà yìí iṣẹ́ Amẹ́ríkà tó bá fi lè gbéra kó lé tó bá gba jack 4 gbéra wọn bí ẹ̀dá kó padà wálé lọ́tẹ̀ ti gbà tí táìmù ẹ bá tó ìyàwó tó ti di pé 30 minutes ó ti ilé a tún pè é ààrẹ ó ti débi ṣe my dear ó ti débi ṣe mo ti débi ṣe ó ṣe ọlọ́wà máa kọ́ ẹ a máa ṣe kinní kan má jà ń bí iṣẹ́ o obìnrin ló lè tẹ yẹn ìwọ tó o bá láìkọ̀ ọ̀rọ̀ yẹn ẹ láìkè kẹ́ṣíà ẹ̀ tó o bá fi lè jáde tó ti rí pé o ti délé wọ́n máa mú di truck wọlé ni a dẹ̀ kó ẹrù fáì wà lára alẹ́ kejì mi àtàrà alẹ́ kẹta wọn ò ní béèrè lọ́wọ́ mi pé wáyé tó ṣe ń kẹrù because they know that is your house o lè move anything tó bá jẹ́ ìpọ́ tó bá jẹ́ irú mọ́tò ńlá tó wà wájú mi yìí ni ó lè ti wò pé nǹkan tó jẹ́ tòun out of park ẹ̀ fa tó bá lọ pẹ̀lú mọ́tò tiẹ̀ ó lè kó ní Washington kó gba Delaware ẹ̀ lọ kó gba Philly lọ kó gba New York lọ kó ti sẹ́ẹ̀tì ilé ẹjọ́ tó lọ lọ́hùn ta ló àwa aláàgbọ́n ni o àmọ́ obìnrin ète yẹn kò sẹ́ni tó lè bá wọn. mi ní jáde sọ̀rọ̀ yìí mọ́ o and this is the last time ọkọlọmọ ẹni tó bá mọ̀ pé wọ́n máa kó bọ́ọ̀rọ̀ ajé ẹ pẹ̀lú ìyàwó ẹ wàá rántí ijọ́ tí wà ti Kúdíṣì ṣe dáadáa o ìwọ náà rántí ìgbà tí wọn náà ti ṣe dáadáa fún o rántí gbogbo ìgbà tẹ́ ti ṣe pẹ́pẹ́ dẹ̀mù fáwọn èèyàn tíjà bá ti dé ó máa ń dòwe must you come online láti bí ìtẹ́ ẹ̀rí ẹ kó ṣe ṣòfúnra rẹ̀ ó wá ń pín ṣòfò fáwọn olórí burúkú kan Instagram fún láì most especially Yake Seti mi ìbọn àwọn yòókù omi ìbú pọ́s and ponder because òun analyze ọ̀rọ̀ Yake Seti bẹ̀rẹ̀ sí gbé ẹṣẹ́ ó gbé ìyàwó ẹṣẹ́ pé ṣé nítorí kò bímọ ṣé tí Kúdí bá bímọ fún ẹ ṣó máa ní kó máa gbé ṣẹ́ pé question ni o mo rẹ̀ pé oníbèrè ó ṣìnà ṣó máa ní kó gbé ṣẹ́ pé àìrọ́mọ bí ló jẹ́ kí ìyá ìdọ́dọ̀ ẹ o ṣó pé kò ń ṣẹgbẹ́ fábàdà ọkọlọmọ ìyẹn ni kò rántí o tó bá ronú sọ̀rọ̀ mi tó bá mọ̀ pọ̀rọ̀ mi make sense mú complaint tó dáa wá bọ̀ èmi ò ní bẹ́ẹ̀ fá o èmi kàn fẹ́ kó o mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò dáa o ṣé dandan ni káwọn èèyàn bá yín dá sọ̀rọ̀ yín ni lórí internet ṣé dandan ni. ẹ máa wá sọ online ó yẹ kẹ́ resolve matter ni ẹ wá tún dá sí ẹ̀ ń dákun thank you ajá kí ló pa kí ni mi tiẹ̀ dídá gan ẹ wá tún wá sọ online ẹ wá tún dákun gbogbo àti wá bóyá wọ́n ló fún ọ ní information I don't know wọ́n mi mọ́ bí tó ti compile fọ́tò èèyàn mẹ́rẹ̀ẹ̀rin tálájà yìí ti fẹ́ rí gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó dẹ̀ ń sọ iná níwèé o àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó dẹ̀ gbé síbẹ̀ náà wà ń lu yìí o bóyá tí ń sáfù lọ́ọ̀yà wọn lẹ́tà sí kó gbà from left and right tó rọ́ máa béèrè pé níbo ni Yake Seti ti rí kẹsẹ̀ ló ti rí fọ́tò àwọn ẹni tíyàwó ẹ fẹ́ rí kí ló wà nù yẹn náà kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń jà lé lórí that's I don't understand kí nìyẹn
ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà láàrin ìwọ àti ìyàwó ẹ ọ̀rọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó pósí ló dùn èmi o kò kàn wọ́n náà wọ́n ti fẹ́ ìyẹn dẹ̀ ti kọjá àti róbìnrin míì tó yẹ pé ọkọ tó fẹ́ lọ́jọ́ àárọ̀ ẹ̀ ló fẹ́ dèlé àti róbìnrin míì tó yẹ pé ó lè ti dé tọkùnrin bíi 12 12 15 ìwọ ló padà fẹ́ ayé ò fẹ́ rú ẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣọmọge àwọn obìnrin ṣọmọge àwa ṣe kí náà máa ń pè tọkùnrin náà I don't know àwa náà ṣọkùnrin kéèyàn wá bọ́ bí i sìn kó ní kí n máa list iye obìnrin tí mo ti bá sùn láyé mi kí tó fẹ́ yàwó mi ṣé mo lè rí ká ní nígbà tá kéré tó tún jọ pọ̀ mọ́ gbòòrò làwa náà kékeré wa aṣọyọ àṣekọ àṣe gbogbo ẹ̀ kí ló dé brọ́dà mi jẹ́ kó jólú fi mọ́ o gbogbo àtò ránṣẹ́ àti tó ránṣẹ́ lọ pè wọ́n ní kọ̀rọ̀ yìí pé they have to stop láì jẹ́ bẹ́ẹ̀ ọmọọba sọ pé ó ti lọ. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.